ẹ̀yin tèmi léni ní ọ̀la kọ́ léni láti máa mọ̀ bá dùn lọ́la o lọ́la láti máa mẹ́yẹ ọ̀túnla ẹ má jẹ́ káfí ní bọ́lá jẹ́ léni láti máa mọ̀ bá dùn lọ́la o lọ́la láti máa mẹ́yẹ ọ̀túnla. Ó lọ fáàfáà gan-an ṣòtà náà yìí ó kẹjẹgbẹ ṣọlẹ mi mú mọrísì mo fi sọ pé kò máa gbóṣùpá ó ti gbọ́n tẹ́lẹ̀ wàá lékún lọ́gbọ́n ó mọ nǹkan tó ń ṣe wàá tún máa mọ̀ sí i ọmọ máa yẹn máa ń take time ẹ̀ láti wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àti kí ló tún fẹ́ padà happen ẹjọ́ kí n tó play video ìfún fẹ́ sáré fẹ́ ṣe clarification kan mi ì mọ wáyé táwọn èèyàn fi máa ń understanding àwọn èèyàn Òṣùpá ò reply portable aláyé ò ní time ọ̀sẹ̀ àwọn èèyàn ti ń comment wọ́n ti sọ pé àní nǹkan ò kí ń tọ́nú ẹ̀ ó ní bad plan fún bọ̀bọ̀ yẹn àfi tó bá gbẹ̀san ìgbà tí mi kàn notice nípa aláyé ni pé nǹkan tó bá ń trend lọ́wọ́ tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n máa ń fi ń ṣeré wọ́n jẹ́ nǹkan tó máa ń ṣeré gan lórí stage tí wọ́n máa fi ń ṣeré lọ́wọ́ rí lè colleague mi tọ̀hún colleague mi so aláyé kàn yẹ kẹ́ ẹ mọ̀ ní wípé tẹ bá ń béèrè pé kí ló wà nínú mi ẹ jẹ́ n ṣàlàyé nǹkan tó wà ń bẹ̀ fún yín so ọmọ tí ògbọ́n bá lọ bẹ́ a máa ṣe kí ní ẹ̀ nígbà tó ń fẹ́ kí Báràká gan bẹ́ẹ̀ gan colleague mi colleague ṣe mọ̀ everybody dey like ẹ̀ ọ́ tó pariwo pé àwọn eléyìí make sense ẹ bá mi subscribe share video ẹ comment ẹ bá mi like olùfìmọ̀ wọn lọ. special announcement wọ́n ní kò ní tó ní wọ́n ní bóyá jàmbá ní mo gbé sínú ẹ̀ ìkàwọ́ ìlú yìí àti Tembelekun bá wọn tí ó mọ̀ àwọn olórí èyí apákọrin apákọrin apákọ ojú àdó ọ̀nà mẹ́ta ló pín sí ikú bàbá Akíìmù ìkà bàbá Sùdíà kó tó bá ṣe lò ó pa bàbá yẹn wá ń dé. Ìparí ikú bàbá Akíìmù ẹ sọ pé ìkà bàbá Sùdíà ikú bàbá Akíìmù. Ohun tó bá ṣe lò ó pa bàbá yẹn wá ń dé. Òṣùpá lẹ́ni ni ọ̀la pa ìdí láti bá wọn bá lò lọ́wọ́ ọ̀la láti bá mi yọ tó la. Ẹ má jẹ́ ká fẹ́ mi o, ọ̀la jẹ́ ẹ̀jẹ̀ ṣeun tí ó padà bá lò lọ́wọ́ ẹ̀jẹ̀ ṣeun tó lè gbé yẹ tó la. Ẹ ṣe wọ́n yí kọ̀líìgì mi àtàwọn ẹgbẹ́ kọ̀líìgì mi. Ẹ̀yin kọ̀líìgì mi, ẹ̀yin ọ̀gá kọ̀líìgì mi. Àṣírí bàtà ìlú wọ́n ti gbogbo wọn lọ. Òṣùpá yẹn ló lè gbogbo ìlàwó. Àwọn ìyàtọ̀ rẹ̀ sáyìí Òṣùpá olórí náà tó dé o. Àṣírí bàtà yàtọ̀ Madam,
There was some people first, but I said, I'm begging you, Baba, God, I should get what I'm about, I won't be there. I should get what I'm about, I won't be there. Baba, God, what I'm doing, I won't be there. But when we got one, because I went in the boat job, there was some people first, but I'm begging you, Baba, God, I should get what I'm about, I won't be there. I want to tell you, sorry, I want to tell you, sorry, go to my childhood, go to my childhood. Mama said make I be lawyer, as I go be lawyer. Just say make I be soldier, as I go be person. See me today, I went on today. See me today, I'm a billionaire today. See me today, I can buy Lamborghini, buy house in Lekki, never in bed. I can trip from Zanzibar down to Miami. I'm a rebel. Baba, you don't change my shape to Vego. From glass to Veso. Because you know, my life Baba, you don't change my shape to Vego. From glass to Veso. Because you don't turn my life around. Everything's go by, there's something to Vego. We'll see,